وملجح ونجح لمحمول وفتح لمكفى حوائج في الدنيا بجايك عجلت وعجلة أخرى اليوم مؤجل فصلاب الود ما ذكرتك وهدني بجميل ظني. gbogbo àwa tí àánú Ọlọ́run tó ní gbogbo akájọ wà níbí gbogbo iye àwa tí à ń gbọ́ra wa ló ń ka iye wa tá a wà níbí àwa tí àìsí ọ̀tá ànábì Muhammad àwọn tí máa ń yọ̀ ń bọ́ ànábì ò tí ì dé sallallahu alayhi wa sallam. àwọn tí wọ́n gba tànábì ti lọ lé sallallahu alayhi wa sallam. bá a bá gba ti ànábì lóòótọ́ láì ní ku ẹnìkan ẹ jẹ́ ká jọ yòǹbó ànábì lẹ́ẹ̀mẹ́ta. sallallahu alayhi wa sallam. sallallahu alayhi wa sallam. náà sallallahu alayhi wa sallam. إليك وسيلتي بجميل ظني. náà إليك وسيلتي بجميل ظني. náà وبالقرآن منك وبالرسول. ẹ̀yin obìnrin ẹ̀ yòǹbó ànábì ni. وبالصديق والفاروق خيري. kábíyèsí. جميع الناس. a kí Ọlọ́run ọba. Allah. ọba tí ń yan aṣáájú ní aṣáájú. mo kàwé ọ̀ràn mo lóògùn ọ̀ràn. àánú Ọlọ́run lèèyàn fi dépò aṣáájú. náà. إليك وسيلتي بجميل ظني. الجزاء من جنس العمل. Allah. a máa san ẹ̀dá lẹ́san nínú iṣẹ́ ọwọ́ rẹ tó bá ṣe. Allah. gbogbo ẹni ayé bá yẹ tó bá dáa fún báyìí ẹ wá díẹ̀ kó bá ti yàn jẹ́ ni. وبالقرآن منك وبالرسول. ṣùgbọ́n kí n tó kí yín ẹ jẹ́ kí n kí àwọn tó jẹ́ kò ní ó yẹ yín. Allah. وبالصديق والفاروق خيري. báwo èèyàn ṣe lè wò ó tóbi tó èèyàn lè fi àtẹ́lẹwọ́ kan pàtẹ́wọ́ kò lè dún. ẹ haranta lóòótọ́ àmọ́ tí ò bá sí àwọn kan bí lónìí kò ní dùn mọ́ ẹ. Allah. náà. جميع الناس بعد بالبتول. àṣìlẹ́yìn yorùbá náà bí dáadáa. وما كل ناو للجميل بفاعل. níbi tí mo lọ wí. ولا كل فعال له بمتمم. mo kí ọ̀rẹ́ mi Alhaji Jani Ibrahim tọ́lọ̀ fún ní lupcom gbọ́dọ̀ wí. وما كل ناو للجميل بفاعل. mọ̀ ìyẹn. ولا كل فعال له بمتمم. tẹ́ ẹ bá ń gbúrò lupcom ní gbogbo ayé ẹni tó nínú. وما كل ناو للجميل بفاعل. bẹ́ẹ̀ni. ولا كل فعال له بمتمم. ọlọ́wọ́ jẹ́ láṣeyọrí. وما كل ناو torí ọlọ́run ọmọdé. للجميل بفاعل. ولا كل فعال له بمتمم. akí bàbá wa ẹlẹ́rìn ló lọ́yọ̀ ọmọdé. وما كل ناو للجميل بفاعل.
ṣe tilẹ̀ gbàjà. ولا كل فعال له بمتمم. bàbá wa ọ̀ràngún ti lè là. ما كل ناو wí dáadáa. للجميل بفاعل. mo kí bàbá wa Tìmì. ولا Tìmì ti ìlú كل Ẹdẹ. فعال له بمتمم. àwọn tí máa ń yóò ń bá ànábì ò tí ì dé ni. يريد المرء mo kí أن Olúfọ́n. يؤتى مناه bàbá tó ló mú tòmù àrán. ويأبى الله إلا ما أراد. bàbá wa ẹlẹ́sìn ẹ̀ bó lọ rí. يريد المرء bàbá wo nira. أن يؤتى مناه ويأبى الله Olúfọ́n. إلا ما أراد. Olúfọ́n náà. يريد المرء mo kí bàbá wa ìmáàmù àgbà nílùú Pẹ́. أن يؤتى مناه mo fi kí bàbá ní Jàgbó. ويأبى mo fi kí الله bàbá nira. إلا ما أراد. àti ogun àyínmọ̀ tó wà níbi ọjọ́ lọ. يريد المرء ọkọ ìyàwó àtìyàwó ẹ máa bọ̀. أن يؤتى مناه. ẹ má bínú ẹ̀yin lẹ lò ní àgbọ̀dọ̀ fòrùn pa yín ṣùgbọ́n àwa tá a bí yín gan lòrùn pa yín. ويأبى الله bó o lọ wí. إلا ما أراد. Olúfọ́n. ويأبى الله إلا ما أراد. gbogbo àwọn afáwọn láti ìlú Kírun mo kí yín. يريد المرء أن يؤتى مناه ọjọ́ lọ díẹ̀. ويأبى الله إلا ما أراد. mo kí bàbá oníbàbá. bó o lọ wí. علامة شكر المرء إعلان صديقي ẹ ní parẹ́. نال خيرا yóò máa tú yín ṣe وحنني. torí pride wa lẹ jẹ́ yóò máa tú yín ṣe. فماذا bàbá. للذي كان أو فجرا. ẹ ní ṣòfò. ومن الرزية ọkọ ìyàwó àtìyàwó. أن شكري صوت kábíyèsí ṣé mo lè bá yín sọ̀rọ̀. أما فعلت torí mo kí bàbá oníbàbá ọ̀gá Bello. وأن برك ناتكم. ẹ sì yòǹbó ànábì jàmọ́. mo kí ọgbà yín àfa àti ẹran mi ń sẹ́. ìránṣẹ́ yín mo jẹ́ lónìí. mo kí mọ́mú aláhọ̀ mo kí aláhọ̀ gan dámi lò. يريد المرء bàbá onípẹ̀ níjọ́ tẹ̀ ti ń lọ ìnáwó káàkiri lẹ́ ń sọ fọlọ́npọ́lọ́ ń jẹ́mi náà ó ṣègbà. kéèyàn ó bá yàn ṣe kò ní ká yí ó bá ṣe. àìmọye ló bá yàn ṣe kádàrá takò òun ò rí séńtì ẹ̀. ọlọ́run ò ní kí àkọọ́lẹ̀ ó takò yín. الله ọmọ ọlá wọn ò bá láàyè rán dandan. الله علامة شكر المرء. wá sí mi àkọ́kọ́ ìyẹn àfa tẹ́ ẹ bẹ̀ mí. نعم. bí mo ṣe jẹ́ ìmáàmù Ọ̀fà yìí ọmọ mi tí ò bá tí ì dá yẹ baba ńlá wa káwọn àyà ló wọlé bó lọ yọmọdé. علامة شكر المرء àti rálà wà. إعلان حمده. tẹ́ ẹ bá ń gbọ́ káwọn àyà ẹni ò ní ló ṣáájú. فما كتم المعروف منهم فما شكر. àti Prince rálà wà. إذا ما صديقي. ẹ jẹ́ ń bẹ̀ yín àfa gbogbo ọmọ wa tá a bí tí ò tí ì dá yẹ sótó kówé láwà ní kó wà lùkìmbà kó tẹ̀ pa. ntara yóò sọ fún ni pé ó fẹ́ gbà kó bàbá rẹ lò. bẹ́ẹ̀ lọ́mọ ọba ọlọ́run fún ọba ní kàrámù fún ọba lápọ́nlé àmọ́ ọmọ ọbabìnrin tí bá ń lọ ilé ọkọ kó bọ́ ọlá bàbá rẹ kalẹ̀ kó lè bá rí ilé ọkọ lò. ẹ lè gbọ́ lọ́n tó bí èyí o. ọmọ ọba wọn ò ní tara yín bú kábíyèsí nípẹ̀ ẹ ṣe amínà tó bó o lọ wí. علامة شكر المرء. wá sí àkọ́kọ́ nù. gbogbo ọmọ ọlá tó bá fẹ́ sí ọlá bàbá rẹ̀ lórí ọkọ iyíwọ́ ni. إذا شئت تسعى. torí Fatima نعم. kò rí ọlá nàbì sọ lórí sídìí Ali. في الزيادة فاستقم.
Ali fi yé pé bàbá rẹ ni Muhammad kì í ṣe wọ. tanalil murada walau samauta ila sama. àárín yóò ní dàrú. alfuli kitabati wa ba'du hurufiha. ọmọ ọba. lamma istaqama ala al-jami'i taqaddama. al-aduwwu hammun. ẹ̀yin méjèèjì ẹ má fi ọ̀tá bára yín lò. ẹ̀wọ̀n àmì lọ́kọ ìyàwó ni. ohun tó wà láàrin wọn nínú kòtò ó fẹ́ jìn lópin ayé. Allah. wọ́n jọ ń sùn wọ́n jọ ń jí àmọ́ kò sálàáfíà láàrin wọn. tahammal azima dhanbi mimma tuhibbuhu. dọ̀mí yín la wà. wa in kunta min tilka al-uyubi sahih. ó ní ẹ máa fara da àléébù ara yín. bàbá kan náà kó bí yín ìyá kan náà kó bí yín ẹ ṣe fẹ́ jọra yín. ọmọ tá a bínú kan náà gan ò jọra wọn. ìwà tó lúkálùkù mú wáyé ọ̀tọ̀ọ̀tọ̀ ni. tahammal ẹ fara dára yín. azima dhanbi ẹ fara dára yín. mimma tuhibbuhu. ẹlẹ́ẹ̀kejì wàlùkọ́tì àtúmùsíbà. máa ṣe tiẹ̀ kí n máa ṣe tèmi lọ́ìdẹ̀ àtàfàrúkù mùsíbà. ìdá mùsíbà alẹ̀ nínú ilé ni. Allah. ó burúkú jù kọkùnrin oníkókò sásùn kíyàwó tiẹ̀ náà níbi tí ó ti máa dáná kí wọ́n máa sùn lọ́tọ̀ kọ́kọ́ wọ yàrá kíyàwó jáde kíyàwó wọ yàrá kọ́kọ́ kọrí pálọ̀ mùsíbà ti wọnú ilé nu. Allah. wa in anta min tilka al-uyubi sahihun. alukọtíyà bàbá wa tì mí gbogbo ọkùnrin tó bá pa obìnrin tì alukọtíyà tún mùsíbà ń wá mùsíbà káàkiri ni. Allah. afẹ́ obìnrin ká lè bá a sọkọ fún afẹ́ obìnrin ká lè bá a jọ lájọṣe ọwọ́ apá obìnrin tì ń sunkún oúnjẹ ń sunkún oorun ń sunkún pọ̀ dá sí un ọ̀ lè dáwọ́ lé nǹkan kó yọrí. Allah. yóò fẹjọ́ rẹ sun àwọn tí ó dá sẹ̀ríà fún ọ. sadiqun bila aibin ẹ máa háyọ̀nù ẹ̀. qalilun. tó bá ti dábẹ́ yín kì í sórí adé mọ́ ẹ máa roko rẹ tààrà. ẹ máa gbé súnmọ́. sadiqun bila aibin kọ́kọ́ mara dáadáa. qalilun wujuduhu. táfírẹ́ tó sùn lórí ọmọ anabi Muhammad tí a fi sùn lórí Fatima ọmọ anabi Muhammad Allahu alayhi wa sallam. kò sóbìn tá a lè gbé súnmọ́. wọn ò yòǹbó anabi dáadáa. sallallahu alayhi wa sallam. mo rí arójò ń bẹ̀ nísìn. ó tún wá sàn mí ó ní wà sọ́bùrù kù wà. tí èèyàn bá fẹ́ kápá obìnrin sùúrù ni kò ní. ìran obìnrin ní máa ń kùn. ọkùnrin tó bá ti lóun bó obìnrin kùn ó fẹ́ sí èrè nu. ọ̀ní kíyàwó rẹ̀ làwọn ń kùn lọ́wọ́ àlọ́ jẹ mọ́ ebi ní ó pa ọ́. lẹ́yìn kéèyàn kò sí tóbìnrin fẹ́ràn ju kẹ́ súnmọ́ lọ. ìwọ tó bá lówó tóbìnrin ń kúnlẹ̀ kí ọ wá sí lódùn la. àsàlátù ó gbọ́ wá sí gidi ni. ìran obìnrin owó ni wá sìn láyé. tá a bá ti yọ owó kú olókùú tì í wọ́n bá máa kú lọ kẹ́yìn wọn tẹ̀ àní bẹ́ẹ̀ ṣe ń pa ẹ̀ jòkó létí bẹ́ẹ̀dì àbí. ẹ̀rí tí wọ́n dùn ni obìnrin dákú ẹ̀ ń ké kúrì sí yìí kò ní í jí atẹ́gùn owó ni ẹ fẹ́ sí yóò padà lọ́nà ọ̀run nísìn. ẹ béèrè ẹ̀kẹta o wàsọ́dà kátùkù wà. Allah. kéèyàn ó lè náwó fóbìnrin ọ̀ lágbá lórí obìnrin náà. ẹnu rí ó ka gbogbo ọkùnrin tí bá ti ń ka ẹran sínú sàásùn yóò sẹ̀sìn lọ́ìdẹ̀. Allah. bàbá nira ìmáàmù lẹ́rìn èèyàn máa ń ná owó lórí obìnrin dábìlì ọmọdé. sadiqun bila aibin kò sí ẹni tí ò lálẹ́bù. qalilun wujuduhu. tẹ́ ẹ bá rí ibi tọkọ yín kù sí gbogbo tóbìnrin ó ṣe ń gbòòrò táyé ò ní sọ̀rọ̀ ẹ̀ tó kẹ́sẹ́ torí bàbá yín ló kọ. àwọn àfáà wọ́n lè ṣe tó wù ọ́ àwa tá a dúró ò lè ṣe kí ni. àlèṣe tó wà. àlèṣe tọ́lọ́lọ́ ti fún alóòkọ tí ò gbọdọ̀ bàjẹ́. Allah.
wọn ò yòǹbó ànábì dáadáa. sallallahu alayhi wa sallam. ẹ lè ṣe tó wù yín mọ́ tọkọ yín bá fẹ́ ni ẹ máa ṣe. kò sẹ́ni tí ò lálẹ́ èbùlà tọkọ yín bá ti ní nǹkan mẹ́ta tọkùnrin bá ti lè ní nǹkan mẹ́ta obìnrin ò gbọ́dọ̀ rí fín. ẹni kí ni àkọ́kọ́ jẹ̀ mọ́. naam. olówó díẹ̀ tó lè ra sẹ̀mó sílé ẹni kí ni ẹlẹ́ẹ̀kejì. naam. ó lè sáfìsì rẹ tààrà. ǹjẹ́ ń sọ yín kó yí ọ. spanner rẹ wà òkè 12-13 ó lè tú ọ ó lè dé. ṣé mo lè sọ kẹta tọkùnrin bá ti lè mọ iyì òbí tó bí ọ kò lálébù mọ́. ó lówó ó lábẹ́ ó lè pọ́n bí rẹ lé kí lè kún tó ń sun ká. èèyàn yìí lówó tán à lówó jura wa lọ ni. bá a ṣe wà níbí àmì ìgbọ́kọ̀ wá àmì ìgbẹ́sẹ̀ wá àmì ìgun ọ̀kadà wá ẹlòmíì fò wá ni bá a ti jura wa lọ́nu. bọ́kọ̀ rẹ bá ṣe mọ́ ni ọ béèrè nǹkan mọ́ lọ́wọ́ rẹ má béèrè ntagbára rẹ ò ká. sadiqu bila aibi. àwa ọba tiẹ̀ náà ni. kọ́lì ìlú ojúdù. ẹ̀ ń ṣe ìgbà lónìí ọlọ́mọdé gbà ó ṣe yín. àmín. ìyàwó náà ti dùn ju ẹ ti pé ó rí ọlọ́mọdé ó ṣẹlẹ̀ sí yín. àmín. bàbá wa tì mí ẹ ní parẹ́ láéláé ẹ tẹ́wọ́ yín kí n ṣe fàtíà fún yín. tọ́. ẹ wo yẹn tó dàlú wọn lẹ̀ tó di kó lè bá yẹ yín àwọn generals ò níye general Hussein ló wà ń bẹ̀ yẹn aládìẹ ẹ̀gbọ́n ẹnjìnà aládìẹ ẹ̀gbọ́n bàbá wa kò sánájáráìtì bó o lọ yọ ọmọdé yìí. kò sánájáráìtì ibi. ọ̀ṣọ́lọ̀. kọ́lílù ojúdù. àwọn ọkọ̀ tá a gbọ́ nílà ń gbọ́n bí lónìí. bẹ́ẹ̀ni. ẹ̀yin ìlú ẹni náà ẹ̀ẹ́dá mi náà sì dùn mí ẹ mọ iyì ọba yín o ẹ wèrò tí ẹ kó wọ̀lú ọba àdìrókò tí wàá kí mi bí nísìn àwọn Ṣàgámù wà níbí afurasí ọ̀sàmí. àmín. gbogbo obìnrin tí ń tọrọ kọ́kọ́ wọn kú olùsílẹ̀ sú ọlọ́pọ̀ ìgbà lọ́ọ́ tó mọ rírì ọkọ rẹ gidi gbogbo ẹni tó wà bí ẹ mọ́ tọrọ kọ́ bá yín ó kú tó bá lọ tán mùsíbà lè di ọba tẹ̀lé tí ó mọ kàn yín ní kò ẹ tọrọ kéńtọ̀ kígbà rẹ ó pẹ́ ẹ mọ̀ máìtì o. masha allah. ẹ wọn ọkọ̀ bàyàn bàbá wa tì mí ní yàgbó yájú Allahu Akbar. allah. ẹ wo iye èrò tó wọlé yìí bẹ́ẹ̀ bá ń ṣènáwó irú ẹ̀ tó bá pè tì í ní irúbó náà ṣe rí. bàbá ọlọ́ba tẹ wá pè tì bàbá wo nípẹ̀ àkọ́kọ́ àdúrà tí ń ṣe fún yín bàbá wa ẹlẹ́rìn ẹ̀yin àgbàlagbà ọba mo kí ọlọ́fà yàgbó yájú Gbàdàmọ́sí èṣù wọ̀nyí. kábíyèsí o. bàbá ń bẹ ń lu èǹbó báyìí wọ́n sì fi gbólóhùn rán mi sí jòkó yìí pé kí n ṣàdúrà àwọn gbé ṣùgbọ́n síbẹ̀ ń tọ́lọ̀ ń kọ́ ló ṣe. allah. ọlọ́run má dàtọ̀ lọ́fà rú. ẹ̀yin yòókù bí ìlú yín ti ní fàyàbalẹ̀ ọlọ́run bá fi ọ̀fà láyàbalẹ̀. àdúrà àkọ́kọ́ tí ń ṣe fún àlọ́ba àárín yín pẹ̀lú ọlọ́run ò ní dàrú. ààyè tẹ́ ẹ jòkó yìí kò ní fún mọ́ yín. ẹ wá gbadé yín mo fẹ́ sá lọ ẹ ní sàgbákò rẹ̀. àmín. ẹ̀ẹ̀kejì gbogbo yín yányán ẹ ní tọrọ kẹ́ tó jẹ. àmín. ẹ sàmí fún ọba yín. àmín. ebi ò ní pa yín lórí oyè. àmín. wọn tí mo bá lù jẹ kò tọ́ aká ọmọ lóru sọ́dọ̀ balẹ̀ àbí ká yọ ọ́ lóye ẹ ní sí àgbákò rẹ̀. àmín. mo fẹ́ ṣe fátíà fún wọn nu. bẹ́ẹ̀ni. kí ìmáàmù ráàyè so igi. àti ẹ̀ kí ìmáàmù pẹ́ ẹ ní wọ́bìà. tọ́. akín Alhaji Busayiri Busari akín ẹ tẹ́wọ́ fátíà fún wọn. mo fẹ́ kẹ́ tẹ́wọ́ fátíà fọ́kọ ìyàwó àti ìyàwó. masha allah. Alhaji wa Suleiman tẹ́wọ́ ọmọ wa ni. bẹ́ẹ̀ni. ó dọwọ́ yín o ẹ̀yin ní ẹ̀ máa ló dọwọ́ Ọlọ́run ó dọwọ́ yín o ẹ̀ máa ló dọwọ́ Ọlọ́run bẹ́ẹ̀ bá yáàyè báyìí kó sọ ayé ṣe ni o àwọn tí o máa pè é lórí fóònù pọ̀ kódà Robin tí o fẹ́ máa náwó fún yín kó lè bá a fẹ́ yín ẹ má dáhùn tí yẹn bá ní báyé ṣe dùn ní kóhun ó ṣe jẹ́ yóò jẹ̀dí mẹ́ran tó bá jẹ̀dí mẹ́ran yóò pọ̀ yìí tó ti jẹ dànù ẹ ní ṣòfò ẹ sọ fún ẹ lọ́mọ ọba ní ṣe jákujàku yìí ọlọ́mọdé ó ṣẹlẹ̀ sí i ẹ̀yin olórí ọlọ́run ò ní jẹ́ ṣòfò ẹ ní sìn kábíyèsí tọ́jú
ẹ lọ pé wá ẹni kí ló fún un jẹ ọ̀dọ̀ ta ló ti jẹ nǹkan yìí ọlọ́mọdé ó tọ́ sí. àmín. ọ̀làǹtọ́lọ́ fi ń jẹ ọlọ́run. àmín. lọ́ba eléṣì bàbá wa eléṣì. wọ́n ti mú owó wá. bàbá wa ẹlẹ́rìn. gbogbo lọ́ba bàbá wa tì mí. gbogbo wọn náà kó wá ẹ̀ ẹja tẹ́wọ́ fati àwọn. tẹ́wọ́ fati fún wọn. káwọn wáyà. aládùúgbò Jani Ibrahim. wọ́n lọ fati àti mo máa ń yan. o fatiha. wọ́n lọ fati àti mo fẹ́ ṣe nu. ẹ dẹ́kun ẹja sànù wọn ká máa ké life after wedding. ìsẹ̀mí lẹ́yìn ìyàwó ó ju ìyàwó lọ. ìsẹ̀mí lẹ́yìn ìyàwó ó ju ìyàwó lọ. bá a ṣe pọ̀ tó yìí ẹni bá pẹ́ jù ní òdàgò kan òru ń bí alọ̀sùn tìyàwó tíya náà yóò kẹ̀yìn àtàrà yín àárín yín ò ní dàrú. àmín. ọmọọba princess wa irú yìgì tá à ń ṣe fún yín lónìí ọlọ́mọ jẹ́ ṣe fọkùnrin míì mọ́. àmín. ẹ ṣe àmì tó. àmín. rárá wà. o fatiha. ẹ ṣe fatiha kí n máa lọ imam rọ ìdúdà. o fatiha ni wọ́n mú wá yẹn. rọ ìd ẹ dákẹ́ máa bọ̀ n fẹ́ kọjá bẹ́ẹ̀ ìgbà tẹ́mi sì wá gbowó yìí wọ́n ń fún mi lówó àdúrà wọ́n ti sí tiẹ̀ mọ́ tèmi wọ́n sí tiẹ̀ mọ́ tèmi mò ń wá ọmọ Ọ̀fà 10 tí ó fún àwọn àáfàá tó wà lórí ìjòkó lówó ọmọ Ọ̀fà 10 tó mọ̀ pé mo tó owó gbà lọ́wọ́ ọ̀hún tí ó fún àwọn àáfàá tó wà lórí ìjòkó lówó ẹnìkan yìí jẹ́ kílẹ̀ ò fẹ́ owó àdúrà tèmi lẹ́rí tí ń fún mi ń gbọ́dọ̀ mọ́ fún wa ní tiẹ̀ ń wá ọmọ Ọ̀fà 10 káwọn wọn lówó àpò mi ní 20,000 naira. Allahu akbar. ìmáàmù pẹ̀sẹ̀ rí ẹ jẹ́ wọ́n rí náà kó máa lọ orí tébù èmi gbowó kú olóde kí n má gbowó àáfàá tó wà ń bẹ̀ ọlọ́mọdé ń kú olóde kí wọ́n ṣe pé wọ́n ò mọ̀ ṣàdúrà ni. Ronke Oṣòdì máa bọ̀ mo fẹ́ gbowó lọ àbò oníbàbá mo fẹ́ fún ọ ní tí wọn ò tí ì ní ẹni ní kí ni wọn ò tí ì ní ọlọ́mọ bàtúbọ̀tán wọn jẹ́. àmín. bàbá oníbàbá nù owó yín dà. alájà Ronke Oṣòdì òkè. bàbá tí tèmi ní. anambọ. oya tàwọn ẹ máa wọ ẹ̀yìn àfa o tàwọn àfa yòókù ní ẹ dákun sáàlárí àbá àlárí. sáàlárí abúre. alóòrì Ìlọrin ni wọ́n ọ̀gá Bello lẹ́rìí ẹsẹ̀ ṣe 50 years lórí kíni lórí stage 50 ọdún Ọlọ́run ní jẹ́ parẹ́. àmín. Ronke ni ó dáná ẹnu tó ṣe pé Yorùbá pọ̀ wọn ó gbowó lọ́rẹ́ lónìí wọn ó ẹjẹ sọ Yorùbá tí ó yẹ wọn ó gbowó lọ́rẹ́ lónìí. ẹyin ó ní dáàdì ńlá fẹ́ dáràn sí lọ́rùn ó dà mú yọ̀ǹda rẹ̀ nítorí títí ẹ ti náwó fún wa ẹ já ṣe iná àtẹná fún méjèèjì náà ọlọ́mọdé wọn parẹ́. bisimilahi rahman rahim. rọ́ìd. inna a'tayna kalkawthar fasalli lirabbika wanhar inna shani'aka wal abtar. ẹ dákun ẹ bá ṣe ṣéèrù.